wọ́n láwọn ṣàlàyé rẹ̀ lánàá fún ẹnu kọ̀ọ̀kan wa gbogbo wa náà láti ṣe àwọn jàmáà dáwọn láwọn gbàgbé wọ́n subhanallah mímọ́ rẹ̀ Ọlọ́run subhanallah subhanallah. Wọ́n ní tó padà wá ṣẹlẹ̀ sí ànábì Zakariya a tún wá lọ bá pàdé níwájú. Mo ní kí àfọ́ àwọn kàwú mo ní kí àfọ́ àwọn kàwú kó kí ayé àkàlà náà. Wọ́n láwọn ní kí àfọ́ àwọn kàwú kí ayé àkàlà náà. Àwa retí pé wọ́n láwọn retí pé àwọn ó tu àwọn ọ̀mẹ́mu débẹ̀. Àwọn bàbá wa alájí àgbà wọ́n ní ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ lónìí. وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين. Ìgbà tí àwọn màláíkà wọ́n nígbà tí àwọn màláíkà tí wọ́n pe Maryam tí wọ́n pe Sayyidatuna Maryam wọ́n ní inna Allaha istafaki inna Allaha istafaki Inna Allaha istafaki. Ọlọ́run ti sà ọ́ lẹ́sà pé Ọlọ́run ti sà ọ́ lẹ́sà ìrẹ Maryam. Àwọn màláíkà ní sọ báwọn. وطهرك ó sì ti fọ̀ ọ́ mọ́ Ó tún ṣàfọ̀mọ́ rẹ̀. واصطفاك على نساء العالمين. ó tún wá sà ọ́ lẹ́sà lẹ́yìn tí ń bá obìnrin nínú ẹ̀hún. Ó tún wá dáwọ́ Maryam dásà lẹ́sà lórí gbogbo àwọn obìnrin tí bẹnu gbogbo àgbáláyé. Ìtumọ̀ eléyìí Àwọn bàbá wọ́n ní ìtumọ̀ eléyìí. ìdásà àtàkọ́kọ́ Wọ́n ní ìdáàzà àtàkọ́kọ́ tọ́lọ́hun sọ tí Ọlọ́run bá sọ. ó wà nínú àwọn ẹni ẹ̀sà Wọ́n ní ó wà nínú àwọn ẹni ẹ̀sà tọ́lọ́hun pọ́nlé. tí Ọlọ́run bá pọ́nlé. Ìdásà lẹ́sà tẹlẹ́ẹ̀kejì Wọ́n ní ìdásà lẹ́sà tẹ́lẹ̀kejì fún Sayyidatuna Maryam. òun ni pé gbogbo ohun tí ń jẹ́ obìnrin Ó ní pé gbogbo obìnrin àgbáyé Ọlọ́run ní kóhun ó máa jẹ́ olórí wọn. kí Sayyidatuna Maryam kó máa jẹ́ olórí wọn. Yá Màríyámọ̀ يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين. ìrẹ Maryam Ìrẹ Maryam ìkùnùtí lírọ̀bíkì máa sin Ọlọ́run ọba rẹ dáadáa máa jọ́sìn fún Ọlọ́run ọba rẹ̀ dáadáa. wásjùdí máa ṣe ìforíkanlẹ̀ fún. يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين. wárkàí ma'a rāki'īn kó o sì máa tẹ kọ̀kọ̀rọ̀. Ó sì máa tẹ̀ olùbà kó máa tẹ̀ kọ́kọ́rọ́ bí ẹni tó. واركعي مع الراكعين واركعي مع الراكعين. àwọn tí wọ́n ń tẹ kọ̀kọ̀rọ̀ fún Ọlọ́run Wọ́n ní àwọn tí wọ́n ń tẹ̀ kọ́kọ́rọ́ fún Ọlọ́run. kò sẹ́ni tí è ṣe Wọ́n ní kò sí ẹni tí kìí ṣe é. àmọ́ kò àìfura ni. Wọ́n ní àmọ́ àìfura ni. tá à ń bá ń sọ̀rọ̀ Ọlọ́run Wọ́n ní tá a máa ń sọ̀rọ̀ Ọlọ́run.
gbogbo bẹ́yàn bá ti ṣe jókòó gbogbo bẹ́yàn bá ti ṣe jókòó tí ń bá ti mú àdúrà wá tí bá ti mú àdúrà wá ó fẹ́ okọ̀ wọ́n ní ọfẹ́ ọkọ̀ ó tẹ̀ ọba òkọ̀ tẹ̀ àṣé gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹni tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ó tẹ̀lé àṣẹ ọlọ́run ó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ní dhalika min amba'il ghaibi nuhi ilayka ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون. ọ̀rọ̀ yìí bàbá wọ́n ní ọ̀rọ̀ yìí ń túmọ̀ sí pé ń tó ṣẹlẹ̀ yìí o wọ́n ní tó ṣẹlẹ̀ yìí o ìròyìn tí wà nẹ́bì tó tiẹ̀ gbọ́ rí ìròyìn tí wà nẹ́bì ọ̀gbọ́ rí náà là ń tú fún ọ òun là ń fi mú ọ òun là ń túmọ̀ rẹ̀ fún ọ. ta lẹ lérò pé ń sọ ọ̀rọ̀ yìí jáde. wọ́n ní ta lẹ lérò wípé ń sọ ọ̀rọ̀ yìí jáde. ọlọ́run ni. wọ́n ní ọlọ́run ọba ta'ala ní Allahu akbar. ìwà nẹ́bì. wọ́n ní ìwà nẹ́bì sallallahu alaihi wasallam. àwọn làbárì tá à ń fún ọ yìí. àwọn làbárì tá à ń fún ọ yìí. a fẹ́ kó o gbọ́. a fẹ́ kó o gbọ́ lágbọ́wọ́. kó o sì mọ̀ pé bó ṣe rí nù. kó o sì mọ̀ ọkàn rẹ̀ ọgbà tó bó ṣe rí nù. wa ma kunta ladayhim iz yulikuna aqlamahum. wa ma kunta ladayhim iz yulquna aqlamahum ayyuhum yakfulu Maryam. ó kúkú sí níbẹ̀. ó kúkú sí níbẹ̀. kò sójú rẹ̀. nígbà tí àwọn jurist. ìntàmí táwọn èèbó mìíní pẹ̀lú jurist ní àwọn ọ̀jọ̀gbọ́n. wọ́n ní táwọn èèbó mìíní pẹ̀lú jurist ó ní àwọn ọ̀jọ̀gbọ́n. àwọn ọ̀jọ̀gbọ́n níbi ọ̀rọ̀ iṣẹ́ tọlọ́hun. àwọn ọ̀jọ̀gbọ́n níbi ọ̀rọ̀ iṣẹ́ tọlọ́hun. nígbà tí wọ́n ń dá wọn káláàmù wọn tí wọ́n ń dá jọ. nígbà tí wọ́n ń dá gègé wọn tí wọ́n ń dá jọ. lérí kí ni wọ́n ń dá gègé jọ. wọ́n ní lérí kí ni wọ́n ń dá gègé jọ fún. ayyuhum yakfulu Maryam. talẹni tí ó tọ́ talẹni tí ó gba Màríàmà tọ́. wọ́n ní tí wọ́n ń dá jọ fún ẹni pé talẹni tí ó tọ́ sí gbígba Sayyidatuna Màríàmà tí ó máa tọ́jú rẹ̀ tí ó gbà bọ́. وما كنت لديهم إذ يختصمون. bẹ́ẹ̀ sì ni òkúkú sí ń bẹ̀. bẹ́ẹ̀ sì ni ìyá nẹ́bí òṣòjú rẹ̀ nígbà tí wọ́n ń ṣe fàǹfà láàrin ara wọn. nígbà tí wọ́n ń ṣe fàǹfà láàrin ara wọn nípa Sayyidatuna Màríàmà. èmi ní ìtọ́jú ẹ̀. èmi ní ìtọ́jú ẹ̀. ọ̀dọ̀ mi ni ó gbé. ànábì èdáyé. ìrí ànábì ò tí ìdáyé gbà náà. tí àyà yìí ń sọ fún wa ní pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò séyìí tó sojú rẹ̀. wọ́n ní tí àyà yìí sọ fún wa ní pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò sojú rẹ̀ ànábì wa Muhammad. àmọ́ ohun tó ṣẹlẹ̀ kó o tó dáyé. ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ kó o tó dáyé. òun ni táwọn ọlọ́run tá à ń sọ fún ọ. ó ní táwọn ọlọ́run fún ọ nírò nípa rẹ̀ táwọn lábàáyé. إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم
منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين. àti dé stéèjì kan. àwọn bàbá wọn ní àti dé stéèjì kan. níbi ọ̀rọ̀ Maryam. nípa ọ̀rọ̀ Sayyidatuna Maryam. èyí tó tún wá wà ńbẹ̀ tó pamọ́. wọ́n ní èyí tó tún wà ńbẹ̀ tó pamọ́. ànábì ò sí ńbẹ̀. ànábì ò sí níbẹ̀. ọlọ́run tún wá fẹ́ fún nírò. ọlọ́run tún wá fẹ́ fún ní làbáyọ fẹ́ fún níròyìn nípa rẹ̀. وإذ قالت الملائكة إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين. ìgbà tí àwọn màláíkà ń sọ fún Maryam. wọ́n nígbà tí àwọn màláíkà tí wọ́n ń sọ̀rọ̀ fún Maryam. Ya Maryamu. a pè ìrẹ Maryam. a pè ìrẹ Maryam. Inna Allaha yubashshiruki bi kalimatin minhu ismuhul Masihu Isa ibn Maryama wajihan fid dunya wal akhirati wa minal muqarrabin. Inna Allaha dájúdájú Ọlọ́run yubashshiruki bi kalimatin minhu ismuhu Masihu Isa ibn Maryama wajihan fid dunya wal akhirah wa minal muqarrabin. Inna Allaha yubashshiruki bi kalimatin minhu ismuhul Masihu Isa ibn Maryama wajihan fid dunya wal akhirati wa minal muqarrabin. Inna Allaha yubashshiruki. Ọlọ́run ọba ó ní kí n fún ọ ní ròdùnú kan. dájúdájú Ọlọ́run ọba ó ní kí n fún ọ ní ròdùnú kan. Bi kalimatin lérí nǹkan kan gbólóhùn kan. lérí gbólóhùn kan. Míníhù nínú gbólóhùn yìí. nínú gbólóhùn kan tá a wá wí yìí. àwa Ọlọ́run ọba àlékè ọlá ọba Ta'ala. á dá abara kan. látara gbólóhùn náà á dá abara kan èèyàn. abara táwa dá yìí. Ismuhul Masihu Isa ibn Maryama wajihan fid dunya wal akhirati wa minal muqarrabin. Masihu Isa ibn Maryama. Masihu ìntí ń tọ́ka sí. wọ́n ní Masihu ìntí ń tọ́ka sí. ẹni tó ṣe pé yóò máa rìn káàkiri. wọ́n ní ẹni tí ó sọ pé yóò máa rìn káàkiri onítọ́ka sí. ó kọ rẹ̀ ó sì máa jẹ́ Isa ibn Maryama. ó kọ rẹ̀ yóò máa jẹ́ Isa ọmọ Maryam. wajihan fid dunya wal akhirati wa minal muqarrabin. Isa
Ìsá yìí sì ní yóò jẹ́ alápọ̀nlé. Wọ́n ní ànábì Ìsá yìí sì ní yóò jẹ́ alápọ̀nlé náà ànábì Ọlọ́run. Láyé nìyí. Láyé nìyí alápọ̀nlé yóò jẹ́. Ó kọ rí ó hàn. Ó kọ rí ó hàn. Wal akhirati bẹ́ẹ̀ náà ni ní alkiyama. Tọ́ba tó ní lọ́ọ̀ gbẹ̀yìn tí gbogbo ayé bá parẹ́ tán tá a bá tún dìde inú àwọn alápọ̀nlé lànábì Ìsá wà. Wa minal muqarrabina. ومن المقربين وجيها في الدنيا والآخرة ومن المقربين. Yóò sì wà nínú àwọn tó súnmọ́ àwa Ọlọ́run pẹ́kípẹ́kí. Yóò tún wà nínú àwọn tó súnmọ́ àwa Ọlọ́run pẹ́kípẹ́kí. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Àwọn bàbá wọ́n ní ká má jẹ́ kó yà wá lẹ́nu. Ànábì Ìsá wọ́n ní ànábì wa Ìsá alayhi salatu wassalam ó ti kú nísìn. wọ́n ní ó ti lọ nísìn. bẹ́ẹ̀ ni ká bí ó ti lọ nísìn ló bá mú tá a bá ló kú wọ́n ní àti jìtá. wọ́n ní ó ti lọ nísìn òun náà ní ká wí pé tá a bá ló kú àti jìtá àbà fún ọlọ́run bá sàlẹ̀ fún àlàáfíà fún bàbá. àwọ̀ ò bá láyé. wọ́n ní àwọ̀ ò bá láyé. àwọn ànábì ti wá ṣáájú ẹ̀. àwọn ànábì ti wá kànábì Ìsá tó dé. kódà àfẹ́ rántí ẹ̀ mọ́. kódà àfẹ́ rántí rẹ̀ mọ́. àfẹ́ rántí wọn. àfẹ́ rántí wọn mọ́. látìgbà náà. wọ́n ní látìgbà náà. tí ànábì Ìsá ti wá dé. tí ànábì wa Ìsá ti wá dé. tó fi wá lọ. tí ó fi wá lọ tí ó lò ó fi wá lọ. àmọ̀gbàgbé rẹ̀. wọ́n ní títí dì sí ẹgbẹ́ gbọ́dọ̀ ń ti wí níbàámu pẹ̀lú Al-Qur'an àgbàgbé rẹ̀. Tàwa ni Ìsá. Bàbá àwọn bàbá wọ́n ní tàwa ni Ìsá. Àwọn kiriyó. Wọ́n ní àwọn kiriyó àwọn Christian. Wọ́n ní òun ni Jesus Christ. Wọ́n ní Ìsá táwọn wí lọ́dọ̀ tiwọn wọ́n lò ní Jesus Christ. Kò sí Jesus nínú ọkọ rẹ̀. Wọ́n ní Jesus kò sí nínú orúkọ ànábì Ìsá. wọ́n hun Jesus Christ fún Jésù ní èdè Yorùbá wọ́n hun fún ni kì í ṣorúkọ rẹ̀. wọ́n ní Jesus tí í ṣe Jésù lédè Yorùbá wọ́n hun ni àdáhùn orúkọ ni fún ànábì Ìsá kò sí nínú orúkọ rẹ̀. nínú Bible. àwọn bàbá wọ́n ní nínú Bible. èyí tí wọ́n pe ànábì Ìsá. wọ́n ní tí wọ́n pe ànábì wa Ìsá. olùtùnú ni. wọ́n ní olùtùnú onímọ̀ ànábì Ìsá. olùtùnú. ẹni tó yẹ pé bínú bá ń bí tẹ́lẹ̀ tó bá ti dé báyìí bínú ló sì sẹ́sù. èyí ń túmọ̀ sí Emmanuel. wọ́n ní eléyìí ń túmọ̀ sí Emmanuel. àwọn Christian. wọ́n ní àwọn Christian. wọ́n gbàgbọ́ yí ọ̀rọ̀ tí mo wí yìí dáadáa. wọ́n ní wọ́n gbọ́ àgbọ́ yí ọ̀rọ̀ táwọn wí dáadáa táwọn tó bá wọn lò. ànábì Ìsá yìí. àwọn bàbá wọ́n ní ànábì wa Ìsá alayhi salatu wassalam. báwo láti ṣe mọ bó bá dé. wọ́n ní dídé rẹ̀ báwo láti ṣe mọ̀ bó bá dé. ibẹ̀ la bọ̀rọ̀ dé. wọ́n ní ibẹ̀ la bọ̀rọ̀ dé. wa yukallimu nnasa fil mahadi. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. inú ìwé jọ́hun tá a máa kà ìtàn kan bẹ tí wọ́n ń sọ nípa àjàntálá. àwọn bàbá wọn nínú ìwé jọ́hun táwọn máa ń kà àwọn àtàkà ń bẹ bí wọ́n sọ nípa àjàntálá. ṣé àjàntálá. àjàntálá àjàntí èlé wọ́n ti pè náà. wọ́n ní àjàntálá àjàntí èlé. ọmọ ìmà. ọbẹ̀ ìmà. ọmọ ìmà. ìtumọ̀ rẹ̀ nù.
wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn. ó fẹ́ẹ̀ dàbí ìgbà tó ṣe pé Jésù iná ni àwọn bàbá wa jọ̀hún wọ́n rí fàásì. wọ́n ló fẹ́ẹ̀ dàbí wípé Jésù làwọn bàbá jọ̀hún rí fàásì. ẹ máa gbọ́ nǹkan ìmọ̀ tí ń ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí. wọ́n ní ẹ mú wá gbọ́ nǹkan ìmọ̀ tó ṣẹlẹ̀ sí. wàyúkàlímù náàsà fìlì máhàdì. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. ọmọ òpónlò tó wà lérí ìtẹ́ tá a gbé sórí ìtẹ́ tá a tẹ́tẹ́ fún yóò máa báwọn èèyàn sọ̀rọ̀. Allahu Akbar. yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀. kò jẹ́ nǹkan ìmọ̀. nǹkan ìmọ̀ alákọ̀ọ́kọ́ nù. ẹ̀yin rí ibi tí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tó tún ti láhùn tó sọ̀rọ̀ rí. wọ́n ní ta ni nínú wa tó rí ibi tí wọ́n ti bá ọmọ sẹ́yìn ìtẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ pé ìyá mi mo fẹ́ mú. wàkàhàlà kí wá ṣe pé ńgbà tó wà ní orí ìtẹ́ẹ̀lì. wọ́n ní ọlọ́run ọ̀wá dá a mọ́ yín pé tó bá ti sọ̀rọ̀ lẹ́yìn ìtẹ́ ọparí o kìí ṣe yìí. kódà bó bá dàgbà. kódà bàbá tó dàgbà náà ànídọ́rọ̀ fún ọdẹ ànídọ́rọ̀. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. yóò máa sọ̀rọ̀ lórí ìtẹ́. yóò máa sọ̀rọ̀ lórí ìtẹ́. bó bá sì tún dàgbà náà. bó bá tún wá di àgbàlagbà náà. pẹ́kẹ́ ò ní pamá fi òru rẹ̀. kẹ́kẹ́ kò ní pamá sí òru rẹ̀ lẹ́nu torí bí àti òru yóò máa sọ̀rọ̀ wàmínà sọ́ọ̀lẹ̀ ẹni táwọn ń wí yìí ànábì Ìsá tá ń wí yìí o. wọ́n ní ànábì Ìsá ó wà nínú àwọn ẹni rẹ̀. yóò tún wá wà nínú àwọn ẹni rẹ̀. قالت ربي قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. الله أكبر. الله أكبر. مريم. wọ́n ní Mariam. ọ̀rọ̀ yìí bá lógìkì. ọ̀rọ̀ yìí ọba lógìkì. Rọ́bì ọlọ́run o. wọ́n ní Mariam ó ní ọlọ́run o. anna yakunu li waladun anna yakunu li waladun. èmi ní sì bímọ ọkùnrin kan. èmi ní bímọ ọkùnrin kan. ولم يمسسني بشر ولم يمسسني بشر ولم يمسسني بشر. abala kan ò fọwọ́ kàn mí. èmi mo ṣe jóbìnrin yìí abala kan ò fọwọ́ kàn mí ẹnìkan kò fọwọ́ kàn mí là. tí àárín ibi yìí ń sọ. wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ tó wà láàrin yìí. òun ni wípé ọkùnrin kankan ò ní nǹkan kan pẹ̀lú òun. ìtumọ̀ rẹ̀ ni pé ọkùnrin kankan ò súnmọ́ mi n ò lè bọ́kùnrin kankan kọ̀kọ̀. báwo ni oyún ó ti ṣe dé tóun ó fi bímọ. èèwà ṣe sóyún ọ̀wá fò mọ́ mi ni àbí mo ti ròyìn. قال كذلك الله يخلق ما يشاء قال كذلك الله يخلق ما يشاء. قال wá
sọ báyìí pé wọ́n ló wá sọ báyìí pé wọ́n sọ báyìí pé wọ́n wá sọ báyìí pé àwọn màláíkà nù àwọn màláíkà wọ́n wá ń fún Sayyidatu kadhalika Allahu yakhluqu man yasha كذلك الله يخلق ما يشاء قال كذلك الله يخلق ما يشاء mọ́jọ jẹ́ nǹkan ìmọ̀ fún ọ mọ́jọ jẹ́ àríṣẹ́ ìmọ̀ fún ọ bó ti ṣe wu Ọlọ́run ní máa ṣe ẹ̀dá tó bá fẹ́ bó ti ṣe wu Ọlọ́run ní máa ń ṣe ẹ̀dá tó bá fẹ́ bọ́rọ̀ Ọlọ́run ti rí gan lórí kò yàn sẹ́ni tó lè mú kò sì sí ẹni tó lè challenge rẹ̀ kò sẹ́ni tó lè mú Ọlọ́run sí idha qada amran fa innama yaqulu lahu kun إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إذا قضى أمرا فإنما يقول له كن فيكون bí Ọlọ́run bá ti fẹ́ ṣe nǹkan kan wọ́n ní bí Ọlọ́run tó bá ti fẹ́ ṣe nǹkan kan bọ́kàn rẹ̀ bí nǹkan òun bá ti wá pé ṣe é tí nǹkan wọn bá ti wá pé ṣe é kì í ṣe pé yóò máa wá erí lọ́tọ̀ yóò wẹ́sẹ̀ lọ́tọ̀ Ọlọ́run ò ní wá pàtì nǹkan òun káàkiri kó tó di pé nǹkan ó jẹ tó ní tó bá fẹ́ fẹ́ ṣe òun ntọ́lọ́run bá fẹ́ ṣe òun ìtọ́lọ́run bá ti fẹ́ ṣe ẹnu kó sọ wípé rí bẹ́ẹ̀ ẹnu kọ́nà wọn sọ pé rí báyìí إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ntí Ọlọ́run bá rò láti ṣe wọ́n ní tí Ọlọ́run bá ti rò láti ṣe kò lábàwọ́n kò ní àbàwọ́n jẹ́ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ń sì ń jẹ́ bẹ́ẹ̀ náà ìsìn jẹ́ bẹ́ẹ̀ náà lò níbi ara wa náà wọ́n ní lára ara wa náà mo fẹ́ bi yín wọ́n láwọn fẹ́ fi wá léèrè bá ń ti rìn wọ́n ní bá a ti ń rìn nígbà tá a máa rìn nígbà tá a wà kékeré kódà dìsìn wọ́n ní kọ́dà dì sí i bá ń ti rìn wọ́n ní bá a ti ń rìn tá a ń gbé ẹsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ta ló ní àrígbé wọ́n ní ta ló fi máa gbé ẹsẹ̀ sẹ́sẹ̀ wa Ọlọ́run tá a bá fẹ́ jẹun wọ́n ní tí a bá fẹ́ jẹun ta ló fi yé wa wípé ká fọwọ́ bu oúnjẹ ta ló fi yé wa ibi ká fi ọwọ́ bo oúnjẹ tá a fi wá mọ̀ wípé ẹnu láàmú lọ tá a wá fi mọ̀ pé ihò tó pọ̀ lágbárí ẹnu lọ́tọ́ sí táwọn fi gbé lẹ́nu ihò ń bẹ nínú mú ihò ń bẹ nínú mú ń bẹ nínú etí ihò ń bẹ nínú etí àkòkè àwa lọ bẹ̀ àlọ́bẹ̀ ta ní àyànú ta ló ní ká yanu kọ́lọ̀ ọmọ kékeré bẹ́ẹ̀ gbẹ́sùsì fún ẹnu ní òmù lọ kò ní mú létí. ẹ wá bí mi kí ló fà á tọ́lọ́run fi dá eyín sẹ́nu àwọn bàbá wọ́n ní ká wá sí àwọn pé kí ló fà á tọ́lọ̀ bí wá fi eyín tóbi sínú ẹnu wa. mo bí ẹ̀yin náà wọ́n láwọn fi gbogbo jàmá wípé ẹnu wa kí ló ní tọ́lọ̀ fi mú eyín tóbi sí. kí sì ní sẹ́tẹ́ yìí ń ṣe lẹ́nu kí wá ní eyín yẹn tó wà ní ẹnu wa ọ̀nà kí ni ń ṣe ń bẹ̀. Allah akbar. kí ni àwọn ń ṣe ń bẹ̀ ahọ́n tó tún wá wà lábẹ́ eyín méjèèjì wọ́n ní kí ni ń ṣe ń bẹ̀. gògóńgò yìí gògóńgò tó mọ ọ̀rùn dúró pọ̀ mẹ́gun ẹ̀yìn kí ni iṣẹ́ rẹ̀ wọ́n ní kí ni iṣẹ́ rẹ̀. ta ní ṣe é ta ni ń ṣe é. إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إذا قضى أمرا فإنما يقول له كن فيكون àfi bí ò bá wá
bóun fẹ́ ṣe nǹkan báyìí ní òní ṣe. àfi bí ọlọ́run ọba ọba ti rò ó kó ń fẹ́ ṣe nǹkan báyìí nìkan náà ò ní ṣe. Allahu akbar. mò ń sá fún gbólóhùn Yorùbá kan. àwọn bàbá wọn làwọn ń sá fún gbólóhùn Yorùbá kan. Ọlọ́run ń ro nǹkan òun ta ní rò. wọ́n ní ọlọ́run ń ro nǹkan. òun àti ta ní rò. wọ́n náà wọ́n wá ń rò lọ́kàn wọn pé òun àti ta ní rò ta ní bá rò ó. èmi ò bá tú u sí bọ́lọ́run bá fẹ́ ṣèdájọ́ nǹkan. Masha Allah. wọ́n ní àràdà táwọn wí ní ìpè oòrùn wọ́n ní táwọn bá tú sí ni pé bọ́lọ́run bá ti fẹ́ ṣe nǹkan. kàbá wò Ọlọ́run. wọ́n ní ìpèbùbù Ọlọ́run nù kọ̀dọ̀ òòrùn nù. àmọ́ bá a ti ṣe ń tún Yorùbá. àmọ́ Yorùbá tá ń gbé fún un. ó yé gbogbo wa. wọ́n ló yé gbogbo wa. ẹ má lérò wípé bóyá Ọlọ́run lẹ́nìkan tóun rẹ̀ ń jọ wá ń ṣe fàǹfà. wọ́n ní kọ́mọ́ wà ní ẹ̀mí wa ẹgbẹ́ Ọlọ́run náà ní bá wa náà rò. àbólẹ́nìkejì tí Ọlọ́run ò ní ẹni tí ń fi ọ̀rọ̀ lọ. Ọlọ́run ò lálábọ̀rọ̀ lọ àbí tó bá lè fi sọlá. yóò tiẹ̀ fi ìtàn ni ó fi sọ. wọ́n ní ìtàn ni ó fi sọ. ẹ wo Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ní ká wo Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí. ó wà nínú àwọn àyù Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí. àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà. wọ́n ní tòun ti bẹ́ẹ̀ náà. kèé bọ́lọ́run dámọ̀ràn. kò wá nínú àwọn tí ń bọ́lọ̀ dámọ̀ràn. kò tiẹ̀ sí ni. kò síbẹ̀. tó bá ṣe wípé ẹnìkan bá a dámọ̀ràn ni. wọ́n ní tó bá ṣe pé ẹnìkan bá Ọlọ́run dámọ̀ràn ni. níjọ́ tí Ànábì Núhù. wọ́n ní ìjọ́ tí Ànábì wa Núhù. tọ́lọ́run fẹ́ pa ayé rẹ́. tí Ọlọ́run fẹ́ pa ayé ìgbà náà rẹ́. tọ́mọ rẹ̀ sì wà láàrin wọn. tí ọmọ rẹ̀ náà pọ̀ tó náà lóun bẹ lára àwọn tòbèrí. Ànábì Núhù ń ké pe Ọlọ́run. wọ́n ní Ànábì Núhù ń ké pe Ọlọ́run. ń sọ yí pé ọmọ mi nù jọ mi ló wà. inna bani min ahli inna bani min ahli. ṣé bá Ànábì Ọlọ́run nínú. ṣé bí Ànábì Ọlọ́run ò ní Núhù. àyànfẹ́ Ọlọ́run sì ni. òjíṣẹ́ Ọlọ́run ni àyànfẹ́ Ọlọ́run ni. bó ti jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó jẹ́ àyànfẹ́ rẹ̀ náà. wọ́n ní bó ti jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó sì jẹ́ àyànfẹ́ Ọlọ́run náà. Ọlọ́run ò wò yíhun. wọ́n ní Ọlọ́run ọba Tàálà kò wo eléyìí. ó mọ̀ wípé ọmọ rẹ̀ ṣe inú àkòsínú ìjọ rẹ̀. ọmọ yìí tó ọmọ rẹ̀ sọmọ rẹ̀ kò sínú ìjọ tó tẹ̀lé Ànábì Núhù. Ọlọ́run sì tún sọ pé òun èé ṣalábòsí. ọba Tàálà ti sọ pé òun èé ṣalábòsí. nígbà tọ́mọ rẹ̀ jẹ́ alábòsí. nígbà tọ́mọ rẹ̀ jẹ́ alábòsí tí ó tẹ̀lé sí bàbá rẹ̀. kó máa bá lábòsí lọ. ọmọ báwọn jọ parun lọ. ìwọ bàbá. ìwọ bàbá tó ṣẹ́kù. tó o ṣe jẹ́ tèmi. tó wá jẹ́ tèmi Ọlọ́run. mo là ọ́. mo rà ọ́ kalẹ̀. nígbà tí bàbá ó sì mà. nígbà bàbá ò wá mà. ìwà ń ké pọ̀ lọ́hùn wípé ọmọ mi ìjọ mi nì. bàbá tíjà Ànábì Núhù wá ń ké pọ̀ lọ́hùn pé ọmọ mi ara mi lọ́wọ́ ìjọ mi ni. Ọlọ́run ń fún un lésì wípé ọmọ tó ń wí yìí ṣe yàn rí. inna bini min ahli innahu laysa min ahlika inna bini min ahli innahu min ahli. lérò tí ń rò bí ìgbà tó ṣe pé ń bá Ọlọ́run dámọ̀ràn ni. wọ́n ní ẹ̀rí èrò tí ànẹ́gbà náà wò rò ọ̀dà gẹ́bí pé ń bá Ọlọ́run dámọ̀ràn ni. Ọlọ́run ò sì ní olùbádámọ̀ràn. Ọlọ́run ò sì ní olùbádámọ̀ràn. Èsì tọ́lọ́run fún. wọ́n ní èsì tí Ọlọ́run fún ànẹ́gbà náà lè. technically Ọlọ́run sọ fún pé gbẹ́nu ẹ̀ sọ́hùn. wọ́n ní ìtọ́lọ̀ sọ fún ẹ pé dákẹ́ èyí ni. innahu laysa min ahlika
إنه عمل غير صالح إنه عمل غير صالح. ìwà abú ní ń bẹ lọ́wọ́ ẹ̀. ọmọ tó ń pè lọ́mọ rẹ̀ yìí kìí sọ ọmọ rẹ̀ ìwà abú ní ń bẹ lọ́wọ́ rẹ̀. kìí ṣe pọ́lọ́hún mí ní pé ànábì Núhù ló bí. wọ́n ní kìí ṣe pé ọlọ́run mí ní pé ànábì Núhù ló bí. ó mọ̀ pé ọmọ rẹ̀ ni. ọmọ bí ọmọ rẹ̀ ni. àmọ́ nítorí wípé kò tẹ̀lé ní tí ànábì Núhù ń ṣe. àmọ́ nítorí pé kò tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn tí ànábì Núhù gbé wá. ó dọ̀mọ́ àlè. ó ti dọ̀mọ́ àlè. bẹ́ẹ̀ náà ni gbogbo àwa tá a wà ní. wọ́n ní bẹ́ẹ̀ náà ni àpèjúwe rẹ̀ náà ni gbogbo àwa tá a wà ní àyè. ìjọ tá a bá ti kọ́ ń táwọn òbí wa fẹsẹ̀ wálé tí ń jẹ́ Islam. ìjọ tá a bá ti tasẹ̀ àgèrè tá a tẹ̀lé ẹ̀sìn táwọn bàbá wa tí wọ́n fẹsẹ̀ wálé ní títí Islam. tá a wá tún gbé nǹkan míì tá a là ń ṣe. tá a wá tún lè gbé ẹ̀sìn míì wá tá a là ń ṣe. gbogbo ẹni yòówù tó bá ṣe bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀dọ́mọ àlè. wọ́n ní gbogbo ẹni tó bá wò lè ṣe bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀dọ́mọ àlè. kódà bí wọ́n bá ń jogún èèyàn kò ní jogún bàbá rẹ̀ kò ní jogún ìyá rẹ̀. inú ṣẹ̀ríà. inú ṣẹ̀ríà ààbò. Sadaqallahu al-azim. jẹ́mọ́ ẹ̀dá pẹ̀já ní Allahu